ìmísìn pẹ̀lú òun náà obìnrin tó yá yẹn ló initiate tírí sọ̀rọ̀ ohun tó dẹ̀ fẹ́ fi achieve ni wípé ó fẹ́ fi àǹkọ̀ fọwọ́ ọkùnrin ó fẹ́ fi blackmail ọkùnrin àmọ́ orí ọkùnrin yẹn tí ò ní dẹ́ sí yẹn ṣe ló fi fèsì àlà. Ògún ló máa pa ẹ́. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti analyse ọ̀rọ̀ Sisi Alagbo níbi tí ó ti ń bá ọkọ rẹ̀ sùn pẹ̀lú arábìnrin kan pẹ̀lú. ẹ̀yin èèyàn wa wàhálà ńlá kan ló ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin bí ọ̀rọ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀. Mariam, Ògún burúkú ló máa pa ẹ́ ìwà tìyábò jù. Ọmọ tó bá ti gọ̀ ó máa jèrè àgbọ̀. Mo rí a lot of you blaming the Mr. Nakapapo. Mr. Nakapapo. Ṣé Mr. Nakapapo ló gbé kámẹ́rà dání? Ṣé Mr. Nakapapo ló gbé kámẹ́rà dání? Fóònù wo náà fi ya Nakapapo? Fóònù wo náà fi ya? Go and rewatch the video. Nakapapo was not aware at all. The mumu of Alagbo Norun, Alagbo Kurokuro, Alagbo Mugu, she was being played. Àwọn wèrè bíi ti tẹ̀yìn blackmail alẹ́ pè mí ni. Lizzy ń sọ̀rọ̀. Ó fẹ́ sọ mi pé ó láì díà. Lọ́wọ́ fídíò yẹn kó wá ṣe analysis fún mi. Ọmọ òṣì, ọmọ wèrè, ìyàwó ẹ̀sìn, ìyàwó èpè. You think the man in his right sense will release such video? He's a learned guy, an engineer at that. Are you mad or something? Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin mo máa ń wo àwọn tó end up sí yín lọ́wọ́. Simple video ẹ lè analyze. Simple less than 2 minutes video ní orí o. Ẹ̀yin tẹ̀rí àbí 1 hour ní. Ẹ lè analyze. Òkú Mohbad ẹ wá tí ẹ mọ tó fa òkú yẹn dọ̀la. Ẹ wá bàbá ọmọ tì. Go and check it. She mistakenly turned the camera on herself. Obìnrin tó bá dẹ̀ yìí. She mistakenly turned the camera on herself, trying to do as if she was doing selfie. When the man is about to cut her, madam, she mistakenly used the back of the camera. She has been doing like this, the zooming. When the man raises his head, she does like this, unknowingly, as if she was doing selfie. The phone they were using to record the Nakapapo, the phone was being located on WhatsApp. The phone has been cloned. And the moment they got the whole material, sọ fún lórí burúkú weapon ká páńpẹ́ ti mẹ́ràn okùn ti mẹ́ràn páńpẹ́ ti mẹ́ràn okùn ti mẹ́ràn ó dàbí kéèsì kan náà tó tìtì recently kéèsì kan nìyẹn náà wọ́n tìtì kéèsì àwọn oníyan ẹ̀rí bàbá géèmù tó ń gbá nínú kéèsì àwọn oníyan ẹ pẹ̀lẹ́. Ṣé bẹ́ẹ̀ ilé sọ pé ẹ pààyàn ń jọ yẹn? Òun sọ bẹ́ẹ̀. Ẹ sọ pé ẹ lè pa gbogbo ọmọ ẹ̀. Òun sọ bẹ́ẹ̀, òun sọ bẹ́ẹ̀. Ẹ ní ṣí oríire gbogbo yín tẹ̀lé ìyàwó. Gbogbo yín lẹ máa ṣẹ̀sín tí ọ̀run máa fi kú ọmọ dá lóró lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo yín tẹ̀lé ìyàwó òjò. Gbogbo yín tẹ̀ ń gbèjà ìyàwó òjò àti tí ìyàwó òjò ń gbèjà. Wọ́n ní ṣọ́ ni bá rìn, wẹ́ ni bá rìn, wẹ́ ni bá rẹ̀. You think they call me doctor for the fun of it? I'm a doctor for a reason. Ó
dàbí kéèsì yẹn ẹni yẹn ti sọ̀rọ̀ yẹn ó ti lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé padà sórí aago wọ́n wá bí ẹ̀lò ẹ máa sọ pé bàbá yẹn máa ní stroke òun sọ bẹ́ẹ̀ o bàbá yẹn máa ní stroke straight ẹ sọ pé bàbá yẹn máa pa bàbá yẹn máa kú àwọn ọmọ ńkọ́ òun sọ pé òun máa pa gbogbo àwọn ọmọ yẹn